Oríṣi èmèrè kẹrin òun ni àwọn èmèrè onímísí òkùnkùn. Àwọn èmèrè onímísí òkùnkùn ni àwọn tó yẹ pé ìmísí kan wà lára wọn ní tákàn ń yá wọn lò. Àwọn kan wà tó yẹ pé wọ́n ń ṣe èmèrè original ṣùgbọ́n àmì èmèrè wà lára wọn, ọwọ́ èmèrè wà lára wọn, àgọ́ ara wọn gan àwọn èmèrè ń yá lò. So irú àwọn ọmọ èmèrè báyìí ní gbogbo àwọn kàtígórì mẹ́rẹ̀ẹ̀rin wọ́n á sọ pé ẹlẹ́gbẹ́, wọ́n á ní ẹlẹ́gbẹ́ ọmọ, wọ́n á ní eléèrè ọmọ, wọ́n á ní èmèrè ọmọ. Náà ẹ̀ẹ́dẹ̀ rí wípé nílẹ̀ Yorùbá àwọn kan wà tó jẹ́ wípé wọ́n máa ń bọ ẹgbẹ́. Yes, wọ́n máa ń bọ wọ́n tó yẹ pé wọ́n á máa ṣe ọdún wọn, wọ́n á ń ṣe ọdún ẹgbẹ́, ọdún ẹlẹ́gbẹ́. Bóyá ẹ ti gbọ́ rí kí àwọn kan sọ pé àwọn ń ṣe ọdún ẹgbẹ́, pé wọ́n ń kẹ́ ẹgbẹ́ wọn, wọ́n ń pèsè oúnjẹ fún ẹgbẹ́ wọn, wọ́n á dirú ẹgbẹ́ fẹ́gbẹ́. Àwọn kan wà bẹ́ẹ̀. Tẹ́ bá ti gbọ́, bóyá ẹ ti gbọ́ rí káwọn kan máa sọ pé àwọn alára igbó. Tẹ́ bá ti gbọ́ alára igbó, tọ́ máa sọ pé àwọn kan jẹ́ alára igbó, ọmọ èmèrè náà ń pè bẹ́ẹ̀ o. Wọ́n dẹ̀ wà káàkiri tó yẹ pé ìfá àwọn máa ń mú ní gidi gan ni. So ìgbà míì wọ́n lè sọ yí pé àwọn elérìkò, ẹgbẹ́ elérìkò. Tẹ́ bá gbọ́ ẹgbẹ́ elérìkò, ẹgbẹ́ èmèrè ni. Ó wà káàkiri tó yẹ pé táwọn èèyàn tí wọ́n ń ṣe gan tán máa ń ṣọdún ẹ̀, tán máa ṣe festival gidi, tán gbogbo wọn máa lọ sétí òkun. Ìdí tán ṣe máa ń lọ sétí òkun ni pé etí òkun ni headquarter wọn. So gbogbo ẹgbẹ́ èmèrè àgbáyé tán bá fẹ́ ṣe ọdún èmèrè, kíní òkun náà sábà máa ń lọ. Èmèrè àgbáyé nìyẹn, àwọn ẹlẹ́gbẹ́ ọdún èmèrè àgbáyé. Even gan tí ẹ bá search ẹ lórí Google tàbí tẹ lọ sórí YouTube, tẹ bá search ẹ pé ẹgbẹ́ èmèrè àgbáyé tàbí ọdún ẹgbẹ́ èmèrè, ẹ máa rí nǹkan tí tán máa gbé wá fún yín. Ẹ rí wọn bẹ̀, wọ́n ń ṣe real life. So gbogbo àwọn nǹkan yẹn òun ló wà. Àwọn kan wà tó yẹ pé ìyálóde ni wọ́n lè sọ pé ẹgbẹ́ ìyálóde tàbí ẹgbẹ́ ajagunà. So ẹlẹ́gbẹ́ ni wọ́n nílẹ̀ Yorùbá. Tẹ́ bá gbọ́ táwọn kan sọ pé àwọn jẹ́ Arẹ́gbẹ́ṣọlá, ẹgbẹ́ níyì, ẹgbẹ́ bùnmi. Àwọn tó máa ń bọ ẹgbẹ́ ni. Inú òrìṣà èwe ló ti wá. Òrìṣà èwe, tá bá ń sọ̀rọ̀ nípa òrìṣà èwe, òun ni àwọn ẹ̀mí òkùnkùn tí wọ́n máa ń fọ́, táwọn èèyàn máa ń tọrọ ọmọ lọ́wọ́ wọn, tó máa ń pín ẹgbẹ́ èmèrè fún àwọn ọmọdé. Lára wọn ni kórikótó. Bóyá ti máa gbọ́ òrìṣà kan tí wọ́n ń pè ní kórikótó, òrìṣà èwe ni. Lékúté òrìṣà èwe ni. Àhànrànmọ̀jà òrìṣà èwe ni. Kúlàátàn tàbí kúnlẹ̀ láàtàn. Bóyá ẹ ti gbọ́ rí tí èwo bá mú ọmọ kan lẹ́sẹ̀, wọ́n á ní kó lọ kúnlẹ̀ sáàtàn. Ẹ̀yin tẹ́ bá ti gbá abúlé rí, àwọn èmèrè orí àkìtàn ni wọ́n ní kọ́mọ yẹn lọ kúnlẹ̀ fún yẹn. Ibi tọ́pọ̀lọpọ̀ ti wọnú àwọn ẹgbẹ́ yìí nìyẹn. Ẹ rí àwọn èmèrè yìí, àwọn gúrùpù kan tún wà tó tún ń pè ní ọ̀fìnkìn. Àwọn yẹn ló máa ń rọ́dí ọmọ nímú. Àwọn míì tún wà tó ń pè ní àhànrànmọ̀jà. Èmèrè ni wọ́n. Ẹgbẹ́ òkùnkùn ni àwọn yẹn ló máa ń ṣe bíi terrorist, tán máa ń dààmú ọmọ, tán máa ń kópa yàbọ̀ ọmọ. Náà bí wọ́n ṣe máa ń mú ọmọ wọnú ẹgbẹ́ òkùnkùn láti gba ìbíre o. Ọmọ mi tí àwọn ìránṣẹ́ Ọlọ́run bá rí ìran tán bá sọ pé ó lẹ́gbẹ́, tẹ́lómi tán bá sọ pé ó ní ẹ̀mí kan, wọ́n á ní ìyẹ́ ọ̀ ní ibo ló ti rí, èmi ò lẹ́gbẹ́ mi ní kinní kan. Náà ẹ farabalẹ̀ dáadáa. Tán bá bí ọmọ kan ládùúgbò, àwọn èmèrè àdúgbò yẹn wọ́n máa gbóòórùn pé wọ́n ti bí ọmọ tuntun. Wọ́n á wá group by group ni wọ́n á wọlé wá bá ọmọ yẹn níbi tí ìyá ọmọ yẹn tẹ ọmọ yẹn sí. Ìfá kò lè tí ì tó ọjọ́ ìkómọ táwọn èmèrè yóò fi wá, tàbí ó pẹ́ jù lẹ́yìn ìkómọ wọ́n á wá sọ fún ọmọ yẹn wípé ìyá ọmọ ò ní mọ̀ o. Òun ló fi jẹ́ pé ìyẹn abiyamọ ẹ gbàdúrà gidi tẹ́ bá bímọ o. Nígbà táwọn èmèrè yẹn bá wá, wọ́n á wá kí ọmọ yẹn. Wọ́n á ní ìwọ ọmọ tuntun, àlejò ayé, a ní ká wá kí ọ ní o. Ìgbà tá a gbọ́ pé wọ́n bí ọ sínú ayé, ìgbé wẹ́wẹ́wẹ́ náà la gbọ́, la ní ká wá wẹ́kọ̀mù ẹ o. Nítorí náà ńkọ́ ẹgbẹ́ tiwa náà ń pè lémèrè o. Èyí tó bá jẹ́ gúrùpù tiwọn, wọ́n ó dárúkọ gúrùpù tiwọn. Tó bá yẹ pé àhànrànmọ̀jà ni, tó bá yẹ pé ìyálóde ni, tó bá yẹ pé ti bàbá ajagunà ni, tó bá yẹ pé ti elérìkò ni, tó bá yẹ pé ti alára agbó ni, wọ́n ó dárúkọ ẹ̀ fún. Tó bá yẹ pé ti kúnlẹ̀ láàtàn ni, wọ́n ó dárúkọ ẹ̀ fún ọmọ yẹn. Wọ́n wàá ṣeré fún ọmọ yẹn, wọ́n ó kọrin fún ọmọ yẹn. Oríṣiríṣi orin náà lè kọ ni wọ́n mọ̀ jó, torí gbogbo wọn máa ń pọ̀. Onílù wà nù wọn, gbogbo wọn ó dúrẹ́sì dáadáa. Ṣẹ́rí jó tán bá ń jó
wá ijó choreography gidi. Inú ìjọba emèrè gangan ni choreography ti bẹ̀rẹ̀. Àwọn emèrè náà ní gbogbo ọjọ́ yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa jó. Wọ́n lè mọ kọrin àwa náà rè o, àwa emèrè o, àwa náà rè o, àwa emèrè o. À ń para ayé bí ẹni para oko, à ń para ayé bí ẹni para odò, àwa náà rè o, àwa emèrè o. Wọ́n mọ kọ oríṣiríṣi orin. Tí wọ́n bá ti ń kọrin yẹn wọ́n mọ display, wọ́n mọ ṣe choreography. Ibẹ̀ ló ti máa pa ọmọ yẹn lẹ́rìn-ín. Ọmọ yẹn á máa rò pé irú àwọn wo rè nínú ayé. Ọmọ yẹn á rẹ́rìn-ín. Tó bá wá rẹ́rìn-ín wá látojú oorun, ìyá rẹ̀ ó sọ wípé ó rẹ́rìn-ín àkísà. Kí ni ìtumọ̀ àkísà? Emèrè àkísà ni. Ọ̀pọ̀lọpọ̀ understand ẹ̀ wọ́n á nọmọ yẹn kàdédé rẹ́rìn wá látojú oorun. Kí ló rí tó pa lẹ́rìn? Àwọn wo ló wá ń bá ṣeré? Eré tí wọ́n ń bá ṣe yẹn wọ́n fẹ́ initiate ẹ̀ pẹ̀lú ọgbọ́n ni. Ìgbà yẹn ló yẹ kí ẹ̀yin abiyamọ ṣínà àdúrà bolẹ̀ kẹ́rí àwọn ọmọ yín bọnú ẹ̀jẹ̀ Jésù. Ẹlòmíà kàdédé ṣí Psalm 24 tàbí 23 tàbí 91 á ṣí síbi ìgbèrí ọmọ, kò ní gbàdúrà. So àdúrà lẹ nílò, ẹ fi iná ẹ̀mí mímọ́ yí gbogbo ilé yẹn ká. Ẹ ju ọmọ yẹn sínú alágbálúgbú àgbàrá ẹ̀jẹ̀ pé kórí ẹ̀ má ṣe gbàbọ̀dè. Tó bá yẹ pé ọmọ tó rí ẹ̀ máa gbàbọ̀dé ní ibẹ̀ ló ti máa gbà fáwọn emèrè yẹn lóhun ní interest. Bí wọ́n á ṣe àdímìtì ẹ̀ nìyẹn sínú ẹgbẹ́, odò ọmọ ẹgbẹ́ emèrè nìyẹn. Tó bá dẹ̀ yẹ pé àwọn emèrè míì ní gúrùpù míì wà wọn kì í bọ́ ọmọ ṣeré, wọn kàn yín já wọlé ni wọ́n ní ó yá ìwọ ọmọ tuntun àlejò ayé agbọ́pọ̀ òde ni ẹgbẹ́ wa, ẹgbẹ́ emèrè ni a sì fẹ́ kó darapọ̀ mọ́ wa. Tó bá dẹ̀ darapọ̀ mọ́ wa tiẹ̀ fẹ́ bàjẹ́ ń bí lónìí. Wọ́n á halẹ̀ mọ́ ọmọ yẹn, wọ́n á ránjú mọ́, wọ́n á pariwo mọ́ yìí. Ọmọ yẹn á dẹ̀ pariwo wá látojú oorun, tá pariwo tá gbọ̀n jìnnìjìnnì látojú oorun. Tí orí ọmọ yẹn bá gbàbọ̀dé tẹ́ ẹ̀ bá gbàdúrà fún gidi, ọmọ yẹn lè bẹ̀rẹ̀ sí ní ṣàìsàn tí ó mọ gbóná, tí ó mọ gbóná, tí ó mọ gbóná, wá ló mọ ń ké látojú oorun. Wọ́n wá ń fara hàn látojú oorun ni. Àwọn emèrè àdúgbò ni. Ìgbà yẹn ló yẹ kẹ́ jí, kẹ́ dìde. Obìnrin míì yóò bímọ tán yóò sùn kalẹ̀. Wàá jí lóru yẹn tọ́mọ yẹn bá ti pariwo tó jí látojú oorun. Wàá fi ẹ̀jẹ̀ Jésù yí ọmọ yẹn. Wàá dẹ̀ ní gbogbo ẹ̀yin ẹ̀mí òkùnkùn tẹ́ wà láyìíká. Tẹ́fẹ́ initiate ọmọ mi, orí ọmọ eléyìí yóò gbàbọ̀dé. Ẹ parẹ́, wàá gbàdúrà yẹn gidi. Wàá pe iná Ọlọ́run pé kí iná Ọlọ́run kó máa jó gbogbo wọn. Bí yẹn ṣe máa ń gbàdúrà nìyẹn torí ọmọ ò ṣe kí ń gbàbọ̀dé. Torí bọ́n ṣe máa ń initiate ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nìyẹn sínú ẹgbẹ́ òkùnkùn láti kékeré. So irú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n á ní eléré. Ẹ rí ní ayé ìgbà yẹn, láyé ìgbà àtijọ́, àwọn obìnrin tán bá wọlé ọkọ tán rọ́mọ bí, wọ́n lè lọlé babaláwo pé kí babaláwo kó ṣe àjò fáwọn. Wọ́n lè lọlé yèyí Ọ̀ṣun, wọ́n lè lọlé Ọbàtálá, wọ́n lọ káàkiri bẹ́ẹ̀ yẹn wípé àwọn ń fẹ́ àjò. So wọ́n lè sọ babaláwo dẹ̀rí, babaláwo àti àwọn àjẹ́, babaláwo àtàwọn òrìṣà ìkanjọ ni wọ́n, babaláwo àtàwọn iwin, babaláwo gan ìránṣẹ́ àwọn emèrè ló jẹ́. So tó bá rí ẹnìkan tó ń wojú Ọlọ́run fún ọmọ, wọ́n á ní pé bóyá kan lọ gbọmọ lọ́wọ́ ìrókò tàbí kan lọ gbọmọ lọ́wọ́ odò. Wọ́n á bá wọn ṣe àyíká náà, àwọn emèrè yẹn náà máa fún wọn. Ẹnikẹ́ni tó bá ti lọ tọrọ ọmọ lọ́wọ́ babaláwo, irú àwọn ọmọ bẹ́ẹ̀ náà máa fún emèrè, náà máa ń perú àwọn ọmọ bẹ́ẹ̀. Tó bá dọdọọdún láti ayé àtijọ́, wọ́n máa ṣe ọdún èwe fún òrìṣà èwe. Wọ́n á pè ní ọdún ẹlẹ́gbẹ́. Wọ́n á kó gbogbo àwọn ọmọdé jọ, gbogbo àwọn obìnrin tán ti gbọmọ lọ́wọ́ emèrè àti gbogbo àwọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbọmọ táwọn náà ń wọ́mọ. Gbogbo wọn ó lọ, ó lè jẹ́ pé dìgì ìrókò ni wọ́n ó lọ, tí wọ́n ó ṣètùtù, wọ́n ó mú gbogbo nǹkan tẹ́nu ń jẹ, ìrèké, àádùn, ẹ̀pà, gúgúrú, bisikíìtì, súwìtì, gbogbo nǹkan. Wọ́n á mú àwọn èrè bèbí náà, wọ́n á mú gbogbo ẹ̀ lọ́bẹ̀, wọ́n á kó lọ sí dìgì ìrókò. Ìrókò Olúwéré, ìdígi ìrókò yẹn ni wọ́n ti máa kọrin. Ṣe rí àwọn ọ̀pọ̀lọpọ̀ orin là ń kọ lónìí tá a mọ̀ wípé orin tá a máa ń kọ ní ibi ọdún àwọn ẹ̀mí emèrè ni, ọdún àwọn ẹlẹ́gbẹ́. Wọ́n lè sọ pé òrìṣà ewé má payà àwọn lẹ́kún, orí ewé má payà àwọn lẹ́kún, òrìṣà ewé má payà àwọn lẹ́kún, kórìkòtò má payà àwọn lẹ́kún, òrìṣà ewé má payà àwọn lẹ́kún. Tó bá wáyé tán bá ti wá ṣe ìrúbọ yẹn tán, wọ́n wá kọrin. Olórí àwọn ẹgbẹ́ emèrè yẹn, bóyá ìyálóde tàbí ajagunà, àwa ni ó yá Olúwéré kórè dà sílẹ̀. Àwọn tó bá nídìí ọmọ wọ́n ní mòye Olúwéré kọ́mọ dà sílẹ̀, mòye Olúwéré kọ́mọ dà sílẹ̀, mòye Olúwéré kọ́mọ dà sílẹ̀, mòye.
so orin yẹn ìdí òrìṣà náà ti máa ń kọ kó tó di wípé àwa sọ di orin ìsọjí lónìí pé Jésù kọ́mọdà sílẹ̀ moe. Orin yẹn wọ́n máa ń kọ tí wọ́n bá fẹ́ gbọmọ lọ́wọ́ igi ìrókò, emèrè inú igi ìrókò, emèrè inú òkìtì ọ̀gán. Tó bá yẹ pé níbi odò ni tí wọ́n bá fẹ́ gbọmọ lọ́wọ́ Yemọja nígbà yẹn, oríṣiríṣi orin náà òun ni wọ́n máa ń kọ. Irú orin kan wà tí wọ́n máa ń kọ láyé ìgbà yẹn tó yẹ pé a tún ti sọ ní orin Christian lénìí, bí kan sọ yí pé kí làǹkẹ́ tó jọ ọmọ lọ, olúwẹ̀rí làǹkẹ́ tó jọ ọmọ lọ, kí là ń bọ̀wọ̀ bí ojú fún, olúwẹ̀rí là ń bọ̀wọ̀ bí ojú fún, yeye o olúwẹ̀rí bó pè mí máa jẹ́, olúwẹ̀rí máa ṣàìgbọ́ tèmi, wáwẹ̀rí mi kò sunwọ̀n yeye odò Iyemọja o. Kì í ṣe pé orin lásán lórí yẹn, ojúbọ òrìṣà odò, pàápàá jùlọ ojúbọ òrìṣà Iyemọja létí odò tó bá fẹ́ gbọmọ lọ́wọ́ ẹ̀, tàbí tó bá fẹ́ wá san ẹ̀jẹ̀ wọn àwọn tó ti gbọmọ, tàbí tó bá fẹ́ wá ṣe ìrúbọ èwe, tàbí wọ́n fẹ́ wá ṣiṣẹ́ tó fẹ́ wá kẹ́ ẹgbẹ́ wọn, òun ni wọ́n máa ń kọ orin yẹn láti yin Iyemọja. Ṣùgbọ́n lónìí olórin yìn rere kan wọ́n ti sọ orin yẹn di kí làǹkẹ́ tó jọ ọmọ lọ, ọlọ́run mi làǹkẹ́ tó jọ ọmọ lọ, kí là ń bọ̀wọ̀ bí ojú fún, ọlọ́run mi là ń bọ̀wọ̀ bí ojú fún, bàbá o ọlọ́run mi bó pè mí máa jẹ́, ọlọ́run mi máa ṣàìgbọ́ tèmi, wáwẹ̀rí mi kò sunwọ̀n bàbá mi o, bàbá rere o. Ṣùgbọ́n láti ilẹ̀ nígbà ìwáṣẹ̀ nílẹ̀ Yorùbá kò rí bẹ́ẹ̀, olúwẹ̀rí ni wọ́n máa ń kọ orin yẹn fún nígbà náà. Gbogbo àwọn nǹkan tó máa fi ń ṣọdún èwe nìyẹn, wọ́n á ra gbogbo nǹkan tẹ́nu ń jẹ, wọ́n á kó gbogbo ẹ̀ lọ, àwọn ọmọdé ó jẹ, wọ́n ó pín gbogbo ẹ̀ fáwọn ọmọdé àdúgbò, wọ́n á ní wọ́n ń ṣọdún èwe, wọ́n ń ṣe sàárà. Ìyá èwe náà wà, òun náà lídìí gbogbo àwọn emèrè yẹn, wọ́n ó so yanwọ́nyanwọ́n sàbí ṣàwòrò, wọ́n ó so mọ́ gbogbo wọn lẹ́sẹ̀, wọ́n ó mọ̀ ṣe oríṣiríṣi. So àwọn nǹkan tó wà ń bẹ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà tó jẹ́ yí pé wọ́n mọ ibi tí ìyá wọn ti bí wọn. Wàhálà tẹ́lòmíì rí lónìí tó ń rí tí ò rọ́kọ gidi fẹ́, tàbí tó jẹ́ pé gbogbo ibi tó bá ṣáàdé yóò mọ bá disappointment, marital delay, marital crisis, oríṣiríṣi gbogbo nǹkan. Ó mọ̀ ibo ni màmá rẹ ti bèrè rẹ, ibo náà ti bí ọwọ́ ta náà ti gbà ọ́. Àwọn èèyàn máa ń gbọmọ lọ́wọ́ igi ìrókò olúwéré, wọ́n máa ń gbọmọ nínú òkìtì ọ̀gán, wọ́n máa ń gbọmọ lórí àkìtàn, emèrè orí àkìtàn, wọ́n máa ń gbọmọ lọ́wọ́ igi osè, wọ́n máa ń gbọmọ lọ́wọ́ olúwẹ̀rí, wọ́n máa ń gbọmọ lọ́wọ́ Yemọja, wọ́n máa ń gbọmọ lọ́wọ́ Ọ̀ṣun ṣẹlẹ̀ rú àgbo àgbàrá àgbo, Ọ̀ṣun ti ń wo ọmọ rẹ̀ kí dókítà ó tó dé. Wọ́n máa ń gbọmọ lọ́wọ́ Bàtálá, òrìṣà aláṣọ funfun, òun ni wọ́n máa ń pè ní òrìṣà àdátán ní Abẹ́òkúta, òrìṣà àdátán apapala ìlàì alágbó ọ̀fẹ́ àbíwọmọ wẹ́rẹ́. So gbogbo irú àwọn ọmọ báyìí bí ẹ̀mí emèrè ni. In tó wá ṣẹlẹ̀ ni pé tí òbí kan bá wà tó ní májẹ̀mú ẹlẹ́gbẹ́ tàbí tó ní májẹ̀mú emèrè tó bá bímọ, definitely lára àwọn ọmọ ẹ̀ náà wọ́n máa ya ẹlẹ́gbẹ́ tàbí kan ya emèrè. Ọ̀pọ̀lọpọ̀ wà tó yẹ pé àwọn ọmọ ẹgbẹ́ ọ̀run wọn gan ni wọ́n ń bí sáyé. So irú ọmọ bẹ́ẹ̀ tí ó bá wá ń dàgbà, ọmọ máa rí àwọn strange thing tó máa ṣẹlẹ̀ nínú ayé ẹ̀, nítorí pé èèyàn máa ń jogún ọkọ ọ̀run lára mọ̀mọ́ ẹ̀, èèyàn máa ń jogún aya ọ̀run lára bàbá ẹ̀, èèyàn máa ń jogún ẹlẹ́gbẹ́ àti emèrè lára àwọn tó bí. So gbogbo àwọn àṣírí ló yẹ ká mọ̀. Then bí mo ṣe ń sọ àwọn àṣírí, mo fẹ́ kẹ́ mọ fẹ̀mí wádìí kí ló ń ṣẹlẹ̀ níbi ìpìlẹ̀ ìbí yín, kí ló ti ṣẹlẹ̀ sẹ́yìn náà, ibo lẹ́yìn náà, ibo lẹ ti rí pírọ́blẹ́mù yẹn. Májẹ̀mú emèrè, májẹ̀mú òkùnkùn ni. Náà lára ìjọba emèrè náà ni àwọn àbíkú ti yọrí jáde. Àwọn wo làbíkú? Àwọn àbíkú ni ọmọ awáyé wá kú, ọmọ awáyé wá kú. Àwọn ni ọmọ ayédèrú, ọmọ láńgídí tó máa ń fi ikú òjijì pa ìyá wọn lẹ́kún. Ìbànújẹ́ ìyá wọn òun ni ẹ̀rín tiwọn, ìdààmú òbí wọn ni ìdùnnú tiwọn, omijé kíkorò ojú ìyá wọn làwọn máa fi ń dáwọ́ ìdùnnú. Nígbà tí ìyá wọn bá ń dààmú, oríire ni fáwọn. Ìpọ́njú ìyá wọn làwọn máa fi ń gba promotion nínú ẹgbẹ́ tiwọn. Mo gbàdúrà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, emèrè ọmọ, àbíkú ọmọ asọ̀yáládá kìsà kò ní yanu lé ẹnikẹ́ni wa. Òun náà fi máa ń kọrin gbà yẹn pé Ọlọ́run máa jẹ́ ń fa àbíkú ṣọmọ, emèrè ọmọ asọ̀yáládá kìsà o. Oríṣi àbíkú mẹ́rin ló wà.
bẹ́ẹ̀ ni oríṣi àbíkú mẹ́rin ló wà. Nọ́mbà 1 ni àbíkú mákìje. Àwọn àbíkú mákìje náà máa ń pè ní stillbirth. Àwọn yẹn máa ń kú ní ọjọ́ ìbí, tán bá ṣe ń bí wọn báyìí náà máa kú. Tán bá kàn ṣe wọ ẹlòmíà kan ló ń fẹ́ wá wọlé ayé wò ni, so tán bá ti ń bí wọn náà máa kú. Èyí tó dàgbà jù nínú àwọn àbíkú mákìje òun ló kú lọ́jọ́ naming ceremony. Mákìje túmọ̀ sí pé ọmọ tí kò ní kú ọjọ́ méje láyé. Mákìje àbíkú mákìje, èyí tó dàgbà jù nù wọn pátápátá náà ló kú níjọ́ naming ceremony. Oríṣi àbíkú kejì òun ni àbíkú ọmọ. Àbíkú ọmọ máa ń dàgbà díẹ̀ kan tó kú bí ọmọ ọdún 5 sí ọmọ ọdún 7. Àbíkú ọmọ wá dàgbà jù, ó máa kú lọ́mọ 13 years. Àbíkú ọmọ nìyẹn. Kán dẹ̀ tó kú ẹ̀ẹ́rí ọmọ mi tó yẹ pé kó tó kú kò ní fùyà ẹ̀ lára, akàndé ṣankú lójijì. Ọmọ mi dẹ̀rí á ti ṣàìsàn á ná yẹ lówó á dà àwọn òbí ẹ̀ láàmú, á dà wọ́n sínú pákáleke fòràn dààmú dàìbò tí ó mọ da gbogbo omi òkè rútòdò tí ó sọ gbogbo wọn dáwòrò tán pátá kó tó lọ. Oríṣi àbíkú kẹta ni àwọn tí mo pè ní àbíkú àgbà. Àwọn àbíkú àgbà àwọn máa ń dàgbà dáadáa kan tó kú. Àbíkú àgbà máa ń dàgbà tó bí láti bí ọmọ 19 years tàbí ọmọ 21 years tàbí ó wá pẹ́ jù ó lè kú ní ọmọ 25 sí 27 years. Àbíkú àgbà nìyẹn. Wọ́n á ti dẹ̀yà wọn lẹ́kẹ̀ẹ́, wọ́n á jẹ́ kí ìyá wọn tẹ́sẹ̀ lẹ̀ kó fẹ́ máa jẹ wọn mọ́, kó ti fẹ̀yìntì. Ìgbà tí ìyá wọn bá ní ọkàn ti balẹ̀ báyìí kó náà wá máa retí bó ìgbà tóun ó jẹ wọn mọ́, làwọn àbíkú àgbà ni wọ́n dédé máa ń ṣánkú mọ́ ìyá wọn lójú. Òun ló fi jẹ́ pé gbogbo ẹ̀yin ènìyàn ṣọ́ra. Ẹlòmíì nígbà tójú ọmọ bá ń pọ́n á lọ béèrè ọmọ lọ́wọ́ àfa aláfọ̀ṣẹ, á lọ béèrè ọmọ lọ́wọ́ adáhunṣe, lọ́wọ́ àwọn olóríṣà, á lọ béèrè ọmọ lọ́wọ́ wòlíì aṣàdúrà ṣẹbọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tó dangerous ni. Ìgbà táwọn ọmọ yẹn bá máa kú, wọn á kàn déédéé kú ni. Wọ́n á kú, wọ́n á dáyà wọn lóró, wọ́n á dáyà wọn lójú. Ọ̀dájú ọmọ burúkú ni wọ́n. So oríṣi àbíkú kẹrin òun ni àbíkú aládéhùn. Ẹ̀mí àbíkú aládéhùn ti máa ń dádéhùn nínú ìjọba òkùnkùn. Ìmí lè sọ pé ilé ayé lòun lọ yìí o, tóun bá ti dénú ayé òun ó mọ̀wé, òun ó lọ school, òun ó lọ yunifásitì. Tóun bá ti ṣe graduation báyìí, níjọ́ graduation tínú ìyá tínú bàbá ń dùn, tínú wọn ń dùn pọ̀ mọ́ àwọn ti ṣe graduation. Táwọn bá ti ń ṣe celebration yẹn tán báyìí, tóun ń bọ̀ ń lé ọ̀kadà tó bá gbé ń báyìí kó gbé òun kó sẹ́nu tírélà, kí táyà tírélà tẹ̀ ń lọ́pọlọ, orí ń fọ́, kọ́pọlọ ń túká sójú títì, kí ìyá ń lè fojú rírì kúrì, kó lè fojú sunkún láyé. A ní tó ń fẹ́ nìyẹn, wọ́n á dẹ̀ bá fàṣẹ síbẹ̀ pa. Ìmí ó sọ pé tóun bá ti wọlé ọkọ, ìjọ tóun bá lọ́kọ báyìí, ìjọ náà ni kó ń kú mọ́kàn lábẹ́. Irú wọn dẹ̀ máa ń fáìn gidi tí wọ́n lóhùn orin, tí wọ́n wà nínú kwaya, tí wọ́n mọ kọrin tó wọ́n mọ já lólóló bí ohun ẹyẹ olóńgó. Irú wọn làwọn bọ̀dá abọ́nìgẹ̀yìn tí ò bá kíyèsára ó mọ ríran sí pàwọn lọ́lọ́run ní ọkọ ìyàwó àwọn ọlọ́run lọ́hùn làwọn yàn fún wọn. Wọn à ní mọ̀ pé mèrè làǹtí yẹn. Àǹtí yẹn dẹ̀rẹ̀ irú wọn máa ń wà devoted nínú chọ́ọ̀chì gan, ṣùgbọ́n mèrè ni wọ́n. So ńgbà tó bá ti lọ lọ́kọ yẹn níjọ́ wedding báyìí tó bá ń kọrin you are married today, tomorrow no more, you are married today, you are married forever. Tọkọ ń jó báyìí yóò mọ wo ọkọ lójú, yóò mọ rẹ́rìn. Ọkọ rò pé ó fẹ́ràn ni, àṣẹ tó ń rò ní pé ìwọ ọkùnrin máa jó dìndìnrìn, èyí pa ọ́ lẹ́kún lóru òní. So ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn wà. Ẹlòmíì sì rèé a ti dá májẹ̀mú àdéhùn nínú ẹgbẹ́ òkùnkùn ẹ̀ wí pé tóun bá ti wọlé ọkọ obìnrin lòun ó mọ bí. Tọkọ ń bá ti wá yarí pé kó ń bímọ ọkùnrin báyìí, tóun bá ti lóyún ọmọkùnrin, àtòun àtọmọkùnrin yẹn làwọn ó jọ kú níjọ́ kan náà. Májẹ̀mú ni. Ẹlòmíì sì rèé a ti dá àdéhùn yẹn wípé tóun bá ti wọlé ọkọ òun ò ní bímọ. Oyún tóun bá ti ń bí báyìí, tóun bá ti ń lóyún báyìí, wọ́n mọ̀ fi bímọ sínú ẹgbẹ́ àwọn ni. So gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn òun ni àwọn májẹ̀mú àbíkú. Àwọn májẹ̀mú àbíkú yẹn tẹ́ bá béèrè lọ́wọ́ àwọn ìyá wa, àwọn ìyá àgbàlagbà, àbíkú máa ń dà wọ́n láàmú gan láyé jọ̀hún. Tó yẹ pé ọmọ mi ń gbà tán bá bí báyìí, ìyá mi lè bí àbíkú ní ìgbà 9. Lè bí nígbà 9 tó bá ṣe ń bí ní ó mọ̀ kú, tó bá ṣe ń bí ní ó mọ̀ kú, tó bá ṣe ń bí ní ó mọ̀ kú. Ẹ̀ẹ́rì ìgbà míì wọ́n á mú àbíkú mi, wọ́n á yá ní bíléèdì lójú, wọ́n á mú apá mi, wọ́n á rọ sẹ́yìn. Tó bá dẹ̀ tún bí ọmọ mi, wọ́n á tún bí bẹ́ẹ̀. Wọ́n á tún gbogbo àmì tán fi sí lára ńgbà tó kú jèlò ni wọ́n tún bá nǹkan wọn lára ẹ̀ padà tó bá tún bí mi. Ọmọ àbíkú mi babaláwo á ní kan sún kan mọ wọ káàkiri. So gbogbo irú àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ló máa ń ṣẹlẹ̀ nígbà tí àbíkú tó máa ń yọ àwọn èèyàn lẹ́nu ńgbà yẹn. Ìrere tó ti dé, tí àdúrà ti gbilẹ̀, tí ẹ̀mí mọ́ ti rìn, tó ti gbàkóso gan ni ò jẹ́ káwọn àbíkú yẹn ó pọ̀ bíi tẹ́lẹ̀ mọ́, ṣùgbọ́n wọ́n ṣì wà tí wọ́n dẹ̀ sì máa ń yọ
àwọn èèyàn lẹ́nu títí dòní. Ọ̀pọ̀lọpọ̀ ní òkíyè sára tó yẹ pé ẹ̀mí àbíkú yẹn ẹ̀rẹ́ lómi bí wàá ṣe mọ̀ pé ẹ̀mí àbíkú yẹn wà lára ẹ̀ òun ni pé ẹ̀rí àwọn ẹ̀mí yẹn a mọ̀ sọ fún ẹlòmíì àkàndédé jókòó ibi tó bá jókòó sí àkàndédé mọ̀ ronú burúkú á dẹ̀ mọ̀ rèrò ibi sí rẹ̀ ó lè ní ilé tó ń jókòó sí ń sinmi kó sì dédé wó pamọ́lẹ̀ a ní bó sì ṣe ń lọ ẹlòmíì a máa fa mi nínú kànga a ní bó sì ṣe ń fa mi kànga ìkẹsẹ̀ ń sì yẹ báyìí kó sì kó sínú kànga kó sì kú síbẹ̀ ẹlòmíì á tún mọ̀ rèrò burúkú sọ́mẹ̀ tàbí sọ́kọ ẹ̀ á mọ̀ rèrò burúkú yẹn nígbà míì ẹ̀mí kan mọ̀ sọ fún pé òdẹ nípẹ́ kú o òun òdẹ nípẹ́ kú o òun òdẹ nípẹ́ kú o kì í ṣojú lásán ẹlòmíì àwọn àánú oyún báyìí àwọn ẹgbẹ́ ò mọ̀ yọ sí wọ́n mọ̀ sọ fún pé táìmù yẹn ti ń tó oyún tó ní òun ló bá kú o oyún tó ní ló bá kú tẹ́ ẹ̀ bá ṣe deliverance fún ó lè kú toyún yẹn lóòótọ́